Christian má ṣe jáfara, gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí, ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Ogun ọ̀run àpáàdì ta koríkóra wọn jọ, wọ́n sọ ìjáfara rẹ̀, máa ṣọ́ra. Wọ àmọ́ra ọ̀run rẹ̀, wọ̀ lọ́sàn-án àti lóru, Èṣù bá ń dọdẹ rẹ̀, máa ṣọ́ra. Àwọn tó ṣẹ́gun ṣáájú, wọ́n wò wá bá wa ti jà, wọ́n fi ohùn kan wí pé, máa ṣọ́ra. Gbọ́ b'Olúwa rẹ̀ ti wí, ẹni tí ìwọ fẹ́ràn, fọ̀rọ̀ rẹ̀ sí ọkàn rẹ̀, máa ṣọ́ra. Máa ṣọ́ra bí ẹni pé níbẹ̀ ní ìṣẹ́gun rẹ̀ wà, gbàdúrà fún ìrànlọ́wọ́, máa ṣọ́ra. Àmín. Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àti ìfẹ́ yín sí wa. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lẹ́ẹ̀kan sí láti tún jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ yín. Ògo ni fún orúkọ yín, Olúwa. Jésù, ní àkókò yìí, bá wa sọ̀rọ̀ kó tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín. Má jẹ́ kí àṣírí Sátánì àti àwọn ìgbìmọ̀ rẹ̀ kó bò nínú ayé wa. Nípasẹ̀ ọ̀rọ̀ yín, ẹ máa tú wọn láṣìírí. Lẹ́yìn ohun gbogbo, kẹ́ ẹ fún wa lọ́gbọ́n láti gbé, agbára láti borí ọ̀tá, ọgbọ́n láti gbé láàrin àwọn ènìyàn. Ọlọ́run, ẹ fi fún wa o. Ògo ni fún orúkọ yín, Olúwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa ni a gbàdúrà. Àmín. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ wa ń tẹ̀síwájú gbígbé nínú ọgbọ́n, gbígbé nínú ọgbọ́n Ọlọ́run. Ẹ rí i pé a ti ṣàlàyé kí ni ọgbọ́n jẹ́, báwo la ṣe lè gbé nínú ọgbọ́n, àwọn wo la ó bá gbé nínú ọgbọ́n. Mo sọ fún wa wípé bí a ó bá rìn pẹ̀lú Sátánì, agbára Ọlọ́run la nílò. Bí a ó bá rìn pẹ̀lú ènìyàn, ọgbọ́n Ọlọ́run la nílò. Eléyìí ṣe pàtàkì nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo sọ fún wa pé ìpele méjì àwọn ènìyàn la nílò láti rìn pẹ̀lú nínú ọgbọ́n. Ìpele àwọn àkọ́kọ́ òun ni àwọn aláìgbàgbọ́, àwọn tí ń bẹ lóde. Ìwé Kólósì orí 4 ẹsẹ̀ 5 pé ká máa rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí ń bẹ lóde, ká máa gbé nínú ọgbọ́n pẹ̀lú wọn. Bíbélì sì ni bí ó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni, ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Bó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni, ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ Ọlọ́run, nítorí pé ọgbọ́n yìí ó ṣe pàtàkì. Ìpele àwọn kejì ni àwọn onígbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa kì í sì mọ̀ wípé ó yẹ ká rìn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run pẹ̀lú àwọn tó gbàgbọ́ bákan náà. A máa ṣe àgbéyẹ̀wò àwọn eléyìí nígbà tí Ọlọ́run bá ti fún wa ní àkókò. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, ohun tí a sì ń wò ó ní gbígbé pẹ̀lú ọgbọ́n pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Ẹ rí i pé nínú ẹ̀kọ́ ilé tí ó kọjá tí a bá wa sọ láìpẹ́ yìí, ló gbé nírìn pẹ̀lú àwọn aláìgbàgbọ́ obìnrin. A ṣe àkàwé lọ́pọ̀lọpọ̀ pé tí a bá jẹ́ ọlọ́gbọ́n ọmọ nínú Kristi, bí a ti ń ṣe wọléwọ̀de wa pẹ̀lú àwọn aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ alára kejì, àbí tí wọ́n jẹ́ obìnrin àbí ọkùnrin tó yàtọ̀ sí ẹ̀yà tiwa, tí kìí ṣe ọkùnrin àbí obìnrin bí àwa ṣe jẹ́, ó béèrè fún ọgbọ́n Ọlọ́run tí a bá ní bọ́ sínú ìkẹ̀kùn Sátánì. Nítorí pé ayé tí a ń gbé, ẹ̀rí wa, ọ̀rọ̀ wa kìí tètè tà lójú àwọn ènìyàn bí àwọn aláìgbàgbọ́, nítorí pé wọ́n lè lo ohunkóhun
láti fi jẹ́rìí ara wọn. Àwa ni a mọ̀ wípé Ọlọ́run lẹlẹ́rìí wa. Bí a bá sì ní parọ́ tàn wá jẹ, ènìyàn, Ọlọ́run nìkan ní mọ ọkàn wa o. Àwọn ènìyàn, ohun tí wọ́n rí, tí wọ́n gbọ́ ni wọ́n máa ṣiṣẹ́ lé lórí o. So a gbọ́dọ̀, nítorí ìdí èyí, a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi tí a bá kàn ní máa kálòlò. Nítorí pé bí a bá ṣọ́ra fún ọkùnrin àbí obìnrin kí a rìn pẹ̀lú ọgbọ́n pẹ̀lú wọn, wọ́n lè ṣí wa nípò, wọ́n lè ba èrè wa jẹ́, wọ́n lè sún ìrìn àjò wa síwájú, wọ́n lè gbaṣẹ́ lọ́wọ́ wa, wọ́n lè gba iyì àti ẹ̀yẹ tí a bá ní. Bó tilẹ̀ jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yín Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn nínú ayé wa. Ṣùgbọ́n síbẹ̀, wọ́n ní ẹnìkan yàgbẹ́ kò nùdí. Wọ́n ní bó bá fẹ́ wẹrẹ̀ mọ́ sí yóò bọ́ sáàrin ọjà, yóò fìdí hàn wọ́n ni pé òun mà nùdí o. Ọlọ́run ni kó ràn wá lọ́wọ́. A gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ púpọ̀ fún àwọn obìnrin àbí ọkùnrin. Ní èní, a fẹ́ wo ipa kan tí àwọn aláìgbàgbọ́ tún máa ń lò, tí a sì gbọ́dọ̀ béèrè fún ọgbọ́n Ọlọ́run nínú rẹ̀, tí wọ́n máa ń lò láti fi jèrè ọkàn àwa onígbàgbọ́ tí a bá rìn nínú ọgbọ́n. Ó jẹ́ ohun ẹ̀dẹ pàkúté tí wọ́n máa ń lò lọ́pọ̀lọpọ̀, nítorí pé wọ́n mọ̀ wípé ara èèyàn ló wà, ìdí èèyàn ni nǹkan yẹn náà sì ni orin kíkọ àbí gbígbọ́. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí ẹ bá fojú wò ó lọ, fẹ́ẹ̀ rí wípé kò sí ẹ̀sìn kan àbí ẹ̀yà kan nínú ayé tí kò sí orin nínú àṣà wọn. Wọ́n lè má sí ládùúrà, wọ́n lè má lọ́nà ìsìn kan àbí mi, ṣùgbọ́n orin nínú ẹ̀sìn àbí ẹ̀yà ẹ ò lè fẹ́ kù. Orin láti máa fi ṣe àdámọ́ ẹ̀sìn kan àbí ẹ̀yà kan. Orin wà nínú ohun tí a máa ń lò láti fi mọ ẹ̀yà kan àbí ẹ̀sìn kan síra wọn. Ó fẹ́ má sí, gẹ́gẹ́ bí òye tèmi ti gbé mọ̀, pé ẹ̀sìn kan wà tí kò ní orin nínú. Bí ó bá wá rí bẹ́ẹ̀, orin kì í kàn ṣe wípé wọ́n kàn ń kọ orin lásán, kì í kàn ṣe wípé wọ́n kàn ń sọ̀rọ̀ lásán. Wọ́n máa ń lo orin láti fi ru nǹkan sókè, láti fi pe nǹkan wá, láti fi mú kí nǹkan ṣẹlẹ̀. Kì í ṣe wípé orin kan wà, kì í ṣe wípé àwọn èèyàn kan wí bàlàbàlà. Gbogbo orin tí ẹ ń kọ ló nítumọ̀, nítorí pé orin ó máa ń wọnú egungun lọ. Orin ó máa ń mú ara, bó bá tẹ̀ kú gan, ara yóò jí. A máa ń fi orin wú èèyàn lórí, a máa ń fi orin gba tọwọ́ ènìyàn. Orin jẹ́ ohun èlò pàtàkì tí Sátánì sì máa ń lò láti gbé àwọn ọmọ Ọlọ́run sínú páńpẹ́ rẹ̀. A fẹ́ ka àwọn ibì kan nínú Bíbélì. Lẹ́yìn yẹn ni wọ́n ṣe àlàyé àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ká mọ̀. Mo fẹ́ ka ìwé Sámúẹ́lì kínní, orí 16, ẹsẹ̀ 14 títí dé 23. Sámúẹ́lì kínní orí 16, ẹsẹ̀ 14 títí dé 23. Nísinsìnyí, ẹ̀mí Olúwa ti kúrò lára Sọ́ọ̀lù, ẹ̀mí búburú àti ọ̀dọ̀ Ọlọ́run sì ń yọ ọ́ lẹ́nu. Àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù sì wí fún un pé, wò ó, ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run wá ń yọ ọ́ lẹ́nu. Jẹ́ kí Olúwa wá pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà níhìn láti wá ẹnìkan tí ó lè fi dùùrù kọrin. Yóò sì ṣe nígbà tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run bá bà lé ọ, ìwọ yóò sì sàn. Nígbà náà ni Sọ́ọ̀lù wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, ẹ wá ẹnìkan tí ó lè kọrin dáradára, kí ẹ sì mú wá fún mi. Ọ̀kan nínú ìránṣẹ́ náà dáhùn pé, èmi ti rí ọ̀kan nínú àwọn ọmọ Jésè ti Bẹ́tílẹ́mù tí ó mọ orin kọ. Ó jẹ́ alágbára àti ológun. Ó ní ọgbọ́n ọ̀run, òun sì dára ní wíwò. Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Sọ́ọ̀lù sì rán oníṣẹ́ sí Jésè wípé, rán Dáfídì ọmọ rẹ̀ sí mi, ẹni tí ó ń ṣọ́ àgùntàn. Jésè sì mú kẹ́tẹ́kẹ́tẹ́ tí a di ẹrù lé àti ìgò ọtí wáìnì àti ọmọ ewúrẹ́, ó sì rán wọn nípa ọwọ́ Dáfídì ọmọ rẹ̀ sí Sọ́ọ̀lù. Dáfídì sì tọ̀ Sọ́ọ̀lù lọ, ó sì dúró níwájú rẹ̀, ó sì ń
fẹ́ gidigidi. Dáfídì sì wá di ọ̀kan nínú àwọn tí ń ru ìhámọ́ra rẹ̀. Nígbà náà ni Sọ́ọ̀lù ránṣẹ́ sí Jésè pé, jẹ́ kí Dáfídì dúró níwájú mi nítorí tí ó wù mí. Ó sì ṣe, nígbà tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run wá bá dé sí Sọ́ọ̀lù, Dáfídì á sì fi ọwọ́ rẹ̀ kọrin lára dùùrù, á sì sàn fún Sọ́ọ̀lù, ara rẹ̀ á sì dá, ẹ̀mí búburú náà á sì fi sílẹ̀. Ṣébi tí a kà í sóyé wa? Ẹ jẹ́ ká tún ka ìwé àwọn ọba orí kẹta, ìwé àwọn ọba kejì orí kẹta láti ẹsẹ̀ kínní dé ìkẹẹ̀ẹ́dógún. Jehoramu ọmọ Ahabu sì bẹ̀rẹ̀ sí í jọba lórí Israẹli ní Samaria lé ọdún kejìdínlógún. Jehoṣafati ọba Juda ó sì jọba lé ọdún 12. Ó sì ṣe búburú lé ojú Olúwa, ṣùgbọ́n kì í ṣe bí bàbá rẹ̀ àti bí ìyá rẹ̀, nítorí ó mú ère Báàlì tí bàbá rẹ̀ ti ṣe kúrò, ṣùgbọ́n ó fi ara rẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀. Jeroboamu ọmọ Nebati tí ó mú Israẹli dẹ́ṣẹ̀ kò sì lọ kúrò nínú rẹ̀. Mesa ọba Moabu sì ń sin àgùntàn, ó sì ń san 500 ọ̀dọ́ àgùntàn àti 500 agbo irun fún ọba Israẹli. Ó sì ṣe, nígbà tí Ahabu kú, ọba Moabu sì sọ̀tẹ̀ sí ọba Israẹli. Joaramu ọba Juda sì jáde lọ kúrò ní Samaria lé àkókò náà. Ó sì ka iye gbogbo Israẹli. Ó sì lọ, ó ránṣẹ́ sí Jehoṣafati ọba wípé ọba Moabu ti sọ̀tẹ̀ sí mi. Ìwọ ó wá bá mi lọ sí Moabu láti jagun. Òun sì wípé, èmi ó gòkè lọ, èmi bí ìwọ, ènìyàn mi bí ènìyàn rẹ, àti ẹṣin mi bí ẹṣin rẹ. Ó sì wípé, ọ̀nà wo lẹ àwa ó gbé gòkè lọ? Ó sì dáhùn wípé, ọ̀nà aginjù Édómù. Bẹ́ẹ̀ ni ọba Israẹli lọ, àti ọba Juda, àti ọba Édómù. Nígbà tí wọ́n rin àrìn yíká ijọ́ 7, omi kò sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí ń tọ̀ wọ́n lẹ́yìn. Ọba Israẹli sì wípé, ó ṣe tí Olúwa fi pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ láti fi wọ́n lé Moabu lọ́wọ́. Jehoṣafati sì wípé, kò wá sí wòlíì Olúwa kan níhìn tí àwa ìbá ti ọ̀dọ̀ rẹ̀ béèrè lọ́wọ́ Olúwa. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba Israẹli dáhùn wípé, Èlíṣà ọmọ Ṣafati tí ń tú omi sí ọwọ́ Èlíjà ń bẹ níhìn. Jehoṣafati sì wípé, ọ̀rọ̀ Olúwa ń bẹ pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni ọba Israẹli àti Jehoṣafati àti ọba Édómù sọ̀kalẹ̀ tọ̀ ọ́ lọ. Èlíṣà sì wí fún ọba Israẹli pé, kí ni èmi ó ṣe sí ọ? Bá ara rẹ lọ sọ́dọ̀ àwọn wòlíì bàbá rẹ àti àwọn wòlíì ìyá rẹ. Ọba Israẹli sì wí fún un pé, bẹ́ẹ̀ kọ́, nítorí tí Olúwa ti pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ láti fi wọ́n lé Moabu lọ́wọ́. Èlíṣà sì wí pé, bí Olúwa àwọn ọmọ ogun ti ń bẹ níwájú ẹni tí èmi dúró, ìbá má ṣe pé mo bu ọ̀wọ̀ Jehoṣafati ọba. Nítòótọ́ èmi kì bá ti bẹ̀ ọ́ wò, bẹ́ẹ̀ ni èmi kì bá ti rí ọ, ṣùgbọ́n ẹ mú akọrin kan fún mi wá nísinsìnyí. Ó sì ṣe, nígbà tí akọrin náà ń kọrin, ọwọ́ Olúwa sì bà lé. Bí akọrin náà ti ń kọrin, ọwọ́ Olúwa bà lé. Nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 16 títí dé 30. Bí wọ́n sì ti ń jẹun, Jésù mú àkàrà, ó sì súre, ó sì bú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ó wí pé, gbà jẹ, èyí lé ara mi. Ó sì mú ago, ó dúpẹ́, ó sì fi fún wọn. Ó wí pé, gbogbo yín ẹ mu nínú rẹ̀, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín, láti ìsinsìnyí lọ, èmi kì yóò mu nínú èso àjàrà yìí mọ́, títí yóò fi di ọjọ́ náà, nígbà tí èmi ó bá yín mu tuntun ní ìjọba bàbá mi. Nígbà tí wọ́n sì kọ orin kan tán, wọ́n jáde lọ sí orí òkè Ólífì. Ẹ káàbọ̀, ẹ rí i pé àkàbí tó pọ̀. Ohun tí a sì fẹ́ fìdí múlẹ̀ ni agbára tí ń bẹ nínú orin. Orin, bí a ṣe ń gbọ́, tí a ń rà, tá ń jó, tá ń yọ̀, tá ní orin ẹ̀ tẹ̀ máa ń dẹ́rìn pààyàn, orin ẹ̀ tẹ̀ máa ń ṣe kinní kan. Agbára orin ju tí a ń wò lọ. Tí ọmọ Ọlọ́run ò bá sì fúnra kí wọ́n rìn nínú ọgbọ́n Ọlọ́run, bí a ò bá ṣọ́ra kí a rìn nínú ọgbọ́n Ọlọ́run, a ó bọ́ sínú ìkẹkùn Sátánì nípasẹ̀ orin tá ń gbọ́. Àwa ó kàn rò wípé lágbájá ń kọrin, tàmẹ̀dù ń kọrin, orin ẹ̀ dùn, orin ẹ̀ ń mórí wú, orin ẹ̀ ń ṣe nǹkan kan, láì mọ̀ wípé nípasẹ̀ àwọn orin a ó máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ò kọ lẹ́tà sí láàyè
ọ̀pọ̀lọpọ̀ àìsàn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, ọ̀pọ̀lọpọ̀ àlákàlà tá a kọ lẹ́tà sí. Kò sí bí a ṣe dàgbà tó, kò sí irú ipò tí a wà. Níwọ̀n ìgbà tí a bá ti ń fi ààyè fún àwọn orin yìí, nítorí pé orin kì í kàn ṣe ohun tá a kàn ń sọ lẹ́nu, ó ní ipa. Gẹ́gẹ́ bí àwọn ibi tí a kà yìí, ẹ wo Sọ́ọ̀lù tí wọ́n ní ẹ̀mí búburú ń bà lé. Bí ẹ̀mí búburú ó bá bà lé, gẹ́gẹ́ báwa ti ń sọ lénìí pé ẹ gbé wá ká ṣe ìtúsílẹ̀ fún. Ìtúsílẹ̀ tí a ń fún òun ni orin tí Dáfídì ń fi dùrù kọ. Bí ó bá ti lè ń pe dùrù, ògo ni f'Olúwa tó ṣohun ńlá, ìfẹ́ ló mú kó fún wa ní ọmọ rẹ̀. Láì gbàdúrà, láì sọ ohunkóhun, ẹ̀mí búburú yẹn á sì kúrò. Ara Sọ́ọ̀lù yóò sì yá. Níwọ̀n ìgbà tí Dáfídì bá wà níwájú ẹ̀ tó ń kọ orin, bí ẹ̀mí yẹn bá wá láti wá da Sọ́ọ̀lù láàmú, tí Dáfídì bá ti gbé ọwọ́ lé orin, alágbára lọ́lọ́run mi, alágbára ní Jésù mi, tètè, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́, kó máa sohun tí kò lè ṣe. Kíá lẹ̀mí búburú ó bá dágbére fún Sọ́ọ̀lù. Agbára tó ń bẹ nínú ẹ̀ nìyẹn. Láì gbàdúrà, láì ṣohunkóhun, láì gbààwẹ̀, nípa kíkọ orin, ẹ̀mí búburú yẹn á jáde lára ẹ̀. Ẹ̀mí búburú á fi lẹ̀ títí di àkókò yìí. Lákòókò tiwa náà, Ọlọ́run sì fi agbára yẹn sínú orin fún àwọn tán ní ìmísí. Ẹ sì jẹ́ kí n jẹ́ ká mọ̀, kó dá wa lójú wípé bí a ṣe lè fi orin yìí lé ẹ̀mí búburú kúrò láì gbàdúrà, bẹ́ẹ̀ la lè fi orin náà gbẹ ẹ̀mí búburú wọnú ara wa. A ní àǹfààní láti máa lọ káàkiri, a sì ní àwọn ènìyàn. Arákùnrin kan wà tí a jọ pàdé. Bí ó bá jí lówùúrọ̀, lára àwọn ẹ̀mí tán fún, ó ní orin tó gbọ́dọ̀ máa gbọ́. Níwọ̀n ìgbà tó bá ti ń gbọ́ orin yẹn, ó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí tí wọ́n farahàn lójú oorun. Ó fi hàn, ó gbé lórí fóònù ẹ̀, lórí ẹ̀rọ ẹ̀, ó tàn án fún mi, ó ní kí n gbọ́ pé dandan lòun gbọ́dọ̀ gbọ́ láràárọ̀. Eye yàyà mi o, èrè ìyá mi o, ẹ bá wá gba tèmi o. Orin kàn ń ṣe nǹkan tí èèyàn ń gbọ́ sáfẹ́. Orin yìí ṣe nǹkan tí èèyàn ń gbọ́ pé mo kàn ń lò láti fi pàrònú rẹ́, mo kàn ń lò kí n lè fi sùn. Agbára ẹ̀ ju bẹ́ẹ̀ lọ sà. Mo sì rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run tí a ti bọ́ sínú ìtàkùn orin kórin gbígbọ́, tí ẹlòmíì bó ṣe ń gbàdúrà tó ń gbàwẹ̀ tó, tí ò bọ́ lọ́wọ́ wàhálà, àrùn, àlákàlà, ogun, nítorí ohun tí a ń gbọ́ tó ń wọ nínú etí wa. Orin lágbára débi pé ènìyàn ti di ìránṣẹ́ Ọlọ́run, ó ti di aya ìránṣẹ́ Ọlọ́run, ó ti di ọmọ Ọlọ́run, ó ti di díákónì. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n bá ń lu ìlù, tí wọ́n ń kọrin, tí wọ́n máa ń kọ nílé wọn, sídìí òòṣà wọn, ibikíbi tó bá wà yóò sì máa jó. Níbikíbi tó bá wà, ibikú tó wù kó wà, bí ń bẹ nínú ṣọ́ọ̀ṣì, yóò máa jó ijó yẹn. Ni wọ́n á máa béèrè pé alàgbà kí ló ń jó sí? Arábìnrin kí ló ń jó sí? Wọ́n ti ń lùlù yẹn ńlé wọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí wọ́n fi jìn síra wọn kì í ṣe ọ̀nà kékeré, ìrìn àjò ọjọ́ méjì gbà mí ọjọ́ mẹ́ta, ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti dáwọ́ lélù yẹn, tó bá ti bẹ̀rẹ̀ orin yẹn, ẹ̀mí yẹn yóò tọ̀ lọ. Èlíṣà ní bí wọ́n bá gba ẹ̀mí sí, ẹ jẹ́ ká kọrin. Akọrin pé mí sí mi Ọlọ́run, fẹ́ mi tuntun fún mi, kí n lè fẹ́ ohun tí o fẹ́, kí n ṣe yìí kó fẹ́ ṣe. Gbàtàgbàrà Ọlọ́run dé, bí ọjọ́ Pentikọ́sítì, ṣàfojú sọ́nà parí, torí wọ́n rí ẹ̀mí gbà. Rán agbára Olúwa, rán agbára Olúwa, rán agbára Olúwa, kí ó sì baptisi wa. Bí wọ́n ṣe ń kọrin, ìmísí dé, agbára Ọlọ́run dé, Èlíṣà bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀. Ní àkókò tí Jésù Kristi
ó kọrin pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn. Ará, a ti rí ọ̀pọ̀lọpọ̀ orin lẹ́sẹ̀ rí lénìí tó jẹ́ pé nínú ìgbàgbọ́ gan àti àwọn ẹ̀sìn míì, àwọn olórin ó tètè rọrùn fún wọn láti yapa. Ó tètè rọrùn fún wọn láti yapa ju àwọn ìránṣẹ́ Ọlọ́run gan tí ó jẹ́ pé àdúrà àti ìwàásù ni ọ̀rọ̀ wọn. Nítorí pé láti bọ́ kúrò nínú ìmísí Sátánì kì í ṣe kékeré, pàápàá jùlọ nípasẹ̀ orin. Bí a bá sì ń sọ orin, kì í ṣe tí a ń kọ nìkan, ìlù tí a ń lù ú sí. Arákùnrin kan ni a jọ ń sọ̀rọ̀ nígbà tá à ń ṣèpàdé kan tí ó ń lùlù pé ó ń kọ adìyẹ làgbà, adìyẹ funfun làgbà, adìyẹ mú. Arákùnrin wa, ṣé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ̀yin ò lè ní ìmísí kẹ́ ẹ wo ohun tí ẹ ó fi lùlù ká máa kọ ẹ̀mí mímọ́, agbára Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run, agbára ńláńlá, agbára Pentikọ́stì. Bí ẹ bá ń kọ adìyẹ làgbà, ìmísí ọ̀tọ̀ lẹ́ ò máa gbé wọ àárín agbo Ọlọ́run o. Ká máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kójó. Ẹ gbọ́dọ̀ gbẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ náà gbọ́dọ̀ gba ìmísí láti wo nǹkan ọ̀tun, láti gba ìmísí tọlọ́run. Kì í ṣe tí wọ́n ń lù nínú ayé, nítorí pé kì í kàn ṣe wípé ó wà bẹ́ẹ̀. A máa ń fi orin pa òwe, a máa ń fi orin bú èèyàn, a máa ń fi orin yin èèyàn, a sì máa ń fi orin gbé èèyàn ṣubú. Má jẹ́ ká ẹnìkan tan rẹ̀ wípé kò nípa láyé mi, ó ní sà. Torí ẹ̀ ló jẹ́ ẹ̀sìn kan títí ka wo, títí ka àwọn tí ń ṣe ògbóni, ẹ ò lè yọwọ́ orin ìsìn kúrò. Orin ìlù ó lójú ẹ̀sìn nínú ayé tí ò ní sí orin ìlù nínú ìsìn wọn. Bí wọ́n tẹ̀ láwọn ń gbàdúrà, wọ́n tẹ̀ ní àwọn ń forí balẹ̀, ṣùgbọ́n dandan ni wọ́n kọrin. Kì í ṣe nínú ẹnu nìkan, ó lè jẹ́ nínú ìlù wọn, ó lè jẹ́ nínú àtẹ́wọ́ wọn ni wọ́n máa kọrin. Àwọn nǹkan yìí ṣe pàtàkì. Bí ọmọ Ọlọ́run ò bá sì ṣọ́ra ká fi ọgbọ́n rìn ní àkókò tiwa yìí, bí ẹ bá gbọ́ fóònù ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run tẹ́ máa gbọ́ nínú ẹ̀ yóò bà yín lẹ́rù. Ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan tó burú nínú à ń gbọ́ Portable, à ń gbọ́ Davido, à ń gbọ́ tibí, à ń gbọ́ tọ̀hún, nǹkan kò sáà sí pírọ́blẹ́mù. Arákùnrin pírọ́blẹ́mù wà. Pírọ́blẹ́mù tó dẹ̀ wà náà ló já rí nípò tẹ́ wà tẹ́ ìdàgbàsókè. Kò páàsì, kò fẹ́ẹ̀lì, kò kúrò ní kíláàsì kan. 20 ọdún ni tẹ́ ẹ ti wà nínú ìrìnàjò, ẹ sì ń sunkún pé pásítọ̀ wá wò yín lé. Ẹ sì ń sunkún pé pásítọ̀ wá wò yín lé. Ọdún 15 ni tẹ́ ẹ ti do nígbàgbọ́, ẹ sì ní lọ́kàn wípé Ọlọ́run só sì ń gbàdúrà báyìí. Kò sí ọ̀nà kan tá a fi mọ̀ pé ọdún ẹ dàgbà nínú ẹ̀mí, nítorí àwọn tẹ́ ń gbọ́, àwọn tẹ́ ń gbà sínú ayé yín. Ẹlòmíì, ohun tí orin ìbílẹ̀ wọn tí ó fi wọnú ayé ẹ̀, kì í ṣe orin ìbílẹ̀ tí wọ́n fi yin Kristi o, ti ayé wọn àtijọ́ ẹ̀, àtorin ẹ̀, àtàwọ̀ ẹ̀, n tó ń ṣe nínú ayé ẹ̀, òun náà mọ̀. Òun náà mọ̀ pé kò síbi tó lọ. Bí wọ́n bá náà sọdún yẹn, yóò padà wálé, a ní nǹkan wàá wòran ni. Pé kì í ṣe pé àwọn òun ṣe lẹ́sìn bẹ́ẹ̀, ṣùgbọ́n ìrìnàjò wọn yẹn ó sà máa ń wùyàn wò. Ó ní wọn lè jẹ́ ó lọ, kò lè jẹ́ ó lọ, kò sì ní jẹ́ èèyàn dàgbà. Orin lágbára wípé ó ń lé ẹ̀mí òkùnkùn jáde, ó sì lágbára wípé ó yóò mẹ́mí òkùnkùn wọlé láìmọ̀. Ọmọ Ísírẹ́lì ní ẹ wá. Àwa yìí kọrin Ọlọ́run nílé àjèjì o. Àwa yìí kọ́ o. A ò sì ní gbórin àjèjì sétí wa. A lè máa gbélé àjèjì, ṣùgbọ́n àwa ò ní kọrin Ọlọ́run nílé àjèjì o. Àìforin Ọlọ́run ṣe ṣàwàdà o. Ẹ wo nǹkan tí a ń rí lórílẹ̀‐èdè wa lénìí. A ò lè mọ ìyàtọ̀ láàrin àwọn olórin tí ń kọrin fún Ọlọ́run àti olórin tí ń kọrin fún ayé. Ó fẹ́ lè jẹ́ nǹkan kan náà là ń rí. Ó béèrè fún oore ọ̀fẹ́ Ọlọ́run láti mọ eléyìí tá ó gbọ́ gan-an tí ó jẹ́ ìmísí fún wa. Èmi ti rí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ àti lè kéré mọ́ tí ìrìn àjò wò tí ì pẹ́ nínú Kristi, àti rí ipa tí orin ń ṣe nínú ìlú, nínú dùn lásán tí àwọn èèyàn ń gbà wòsàn. Ará,
orin, iṣẹ́ ìsìn nínú orin, ó jẹ́ ọ̀nà kan tí Sátánì ń lò lóde òní láti mú ọ̀pọ̀lọpọ̀, ẹ̀ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lénìí ló ń kálukú fẹ́ dolórin. Ẹ máa béèrè kí ló wà nídìí ẹ̀. Kì í sọ̀rọ̀ owó nìkan sáà, ó jowó nìkan lọ. Ìmísí ni, agbára ni, agbára láti dáǹdè àbí agbára láti pa. Rárá, àwọn orin wo ló wà nínú fóònù wa? Àwọn wo la ń gbọ́? So o lè máa gbọ́ God will make a way where there seems to be no way. He walks in way we cannot see. Ṣá máa gbọ́rú orin yẹn ká tó máa gbọ́ yéye pé bàbá mi o, adìyẹ làgbà, adìyẹ funfun làgbà, adìyẹ àwa làgbà. Àwọn nǹkan yẹn takora wọn, ó takora wọn. A lè máa gbọ́ ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa ró, àdàbọ̀ ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa wọ̀, rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní orí, nínú ìpàdé wa yìí jẹ́ ká rí ọ ká tó lọ. Ká tó wá máa gbọ́ mi, ká máa tún gbọ́ kúlù sọ, àbíyamọ fẹ̀yìn sọ, kúlù sọ, ọ̀yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀, jẹ́ ń wò díẹ̀, jẹ́ ń wọ́ yẹn. Sáà kò lè lọ́pọ̀ sáà, ìrìn àjò yẹn ò lè lọ́pọ̀. Ẹ̀yin náà sì mọ̀ wípé bí ẹ bá wò ìrìn àjò nínú ẹ̀mí pẹ̀lú ohun tẹ́ ń gbọ́, òun ni ò jẹ́ kí ìrìn àjò yẹn yá nínú ẹ̀mí. Kò yá nínú ẹ̀mí. Lóòótọ́ Ọlọ́run ò pè yín láti di pásítọ̀, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹ̀ sá dàgbà náà. Ẹ mọ̀ wípé ẹ̀ dàgbà pẹ̀lú ohun tẹ́ ń gbọ́. Ẹ mọ̀ wípé ẹ̀ dàgbà. Olúwa yóò ràn wá lọ́wọ́ o. Ọlọ́run yóò gbà wá. Bí a ti ń rìn nínú ayé yìí, ẹ jẹ́ ká ṣọ́ra fún ohun tí a ń jẹ́ kí etí wa gbọ́. Kristi kọrin lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ alẹ́ Olúwa tán, tó múra sílẹ̀ fún ohun tí ń bọ̀. Ó kọrin fún ìmọ̀kànlé, ó kọrin. Irú orin wo là ń kọ? Irú orin wo là wá ń gbọ́? Ọlọ́run á gbé yín ga o. Mo gbàdúrà fún gbogbo àwọn tó wà nínú ìdè orin. A ò lè ṣe ká má gbọ́. Ó ti wọ̀ mí lẹ́wu. Ọlọ́run ẹ gba gbogbo wa lórúkọ Jésù. Láti èní lọ, Ọlọ́run fún wa ní bí àjọ láti fi mọ ohun tí a máa gbọ́ sí ọkàn yìí, kí ọkàn yín kó lè gba ìtura látọ̀dọ̀ yín Ọlọ́run wa. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Ní orúkọ Jésù ló wà ní àgbàdúrà. Àmín.